wọlé sínú aso professor Adékèwúsọlá àwọn tẹ kó wá láti Cairo rọ lọ́n fílẹ̀ balẹ̀ tẹnu wọn gbọdọ̀ tó ń bẹ̀ fọmọ Buhari wọ́n ló kó professor Adékèwúsọlá wọn àti gángaji wọ́n ti lọ professor díẹ̀ anọba àbá wa àdúrà gbà èèyàn wa anọba tòróró sẹ́dá ọlọ́sọ ọ̀làdí sọ fún yín professor Aláṣọ professor nùrọ̀ fún yín àbálẹ̀ professor Aláṣọ gba àwọn gbàdúrà yín nù. wọ́n ló kú professor Aláṣọ riworiwo lọ̀gá gara Aláṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gara wọ́n ló kú kọ̀mpútà wọ́n ló kú Dr. Alhaji Muritala. àwọn ọmọ inú àwọn wájú yìí àwọn àdàbíyà abadiyatọ́ mẹ́sẹ̀ẹ́lá tajọ́lẹ̀ àdàbíyàtọ́ abadiyatọ́ mẹ́sẹ̀ẹ́lá tajọ́lẹ̀ àdàb. pẹ̀lẹ́pẹ̀lẹ́ gáàsì ẹ̀ka professor Masudi Jimba wọ́n lọ ilé kéwù làwọn wà wákà ni wọ́n lọ kú dọ́kítà bá kú lọ kéde ibi ilẹ̀ kù bàbí ilẹ̀ kù gáàsì ẹ̀ka Dr. Alhaji Muritala. bàbá wa ni wọ́n kó àwọn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni dọ́kítà Elehoro wọ́n lọ kú Dr. Elehoro bàbá wa Yunus wọ́n lọ kú àfa wa Yunus àfa oníkun kéwù wọ́n lọ kú àfọ oníkun mímọ́ bàbá wa wọ́n lọ kú àfọ alálùbọ́sà wọ́n lọ kú bàbá wa alálùbọ́sà mọ́mọ́ alálùbọ́sà àti gbogbo àwọn wọ́n lọ kú aṣojú àfọ lẹ́sìn pírẹsidẹ́ntì Sumura wọ́n lọ kú pírẹsidẹ́ntì Sumura ìṣọgọ́rùn ọdún lọ pírẹsidẹ́ntì gbogbo àdàbíyà nù àwọn kan ló nọ̀rọ̀ mọ́ bàbá tó wọ́n lọ kú pírẹsidẹ́ntì gbogbo àdàbíyà tòlótòló wọ́n lọ kú onítòlótòló pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lọ kú aṣojú àfọ lẹ́sìn ọlọ́fin àbálẹ̀ àwọn àdàbíyà náà wájú yìí àwa professor Jimba. ṣe ka professor Masudi Jimba wọ́n lè kú prof wọ́n lè kú kọ̀mpútà. ṣe ka national mission. yasimuka minan nas la takhafu darakan wala takhsha. ولا حول ولا قوة إلا بالله ولقال عجنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم. Ọlọ́run máa ṣàlékún ìyọ́nú ẹ̀ fún yín. Ọlọ́run máa ṣàlékún gbígbàdúà fún yín. Bẹ́ẹ̀ mi bá ń lọ tí ń bá ń bọ̀ èèyàn máa ní tí ń béèrè níwájú Ọlọ́run. Ànábì wọn ní yujabu wa ma yad'u wa yarqa wa ma yakhatu. Kó tó béèrè Ọlọ́run ó sì máa fún. À ń sìn rápẹrẹ gbígbàdúà bẹ́ẹ̀ lára yín Ọlọ́run ò ní dádó. Wọ́n lálẹ́ àkhírátù tí ń bẹ́ẹ̀ nù ọ̀dọ̀ha tẹ́ fẹ́ràn ni Ọlọ́run ó bá pè fún yín jù báyìí. Ajẹgbèsè àdúrà yìí tọrọ àjogún sísàdúrà yìí lọ́dọ̀ àfa wa. Àlùbáríkà ọlá àwọn àgbàlagbà tẹ́ wà láyé wọn yìí yóò bá tún yàtọ̀ sí bá ń ṣe ń ṣe yìí Ọlọ́run ó jẹ́ ó tún dá sí ni. Àmín mẹ́ta mẹ́ta. Àmín. Àmín. Àwa ọmọ yín àwa àdàbíyà ọmọ kéwu yín torí bàbá gan fúnra wọn bàbá jẹ́ àmọ̀pọ̀ ọmọ kéwu léyìí làwọn
àwọn ọmọ kéwu yín tá a jọ ọmọ kéwu bàbá wa Àlàjí àgbà tọ́já sí pé Ansaru Islam àtàdàbíyà bákan náà ni níwájú yín náà ni tí alága wa àáfàá wa Professor Moshood ọmọ yín Jimba tí wọ́n kó wọn lẹ́yìn wá. àwọn láàárọ̀ yìí láti kí yín pé ẹ kú dáyọ̀ Ọlọ́run tọ́lọ̀ ni ẹ máa lò ní gbogbo ìgbà lórí ìmáàmù wa tuntun. Kú dáyọ̀ Ọlọ́run ẹ ní ṣèkárí káyọ̀ ọmọ tẹ̀wọ́gbà. ọ̀kan nù àwọn kéwútẹ́ ẹ̀kọ́ wa nù àwọn tó ṣáájú Ahmad Shauki wọ́n pè é ó ní bóun bá ti kọrin báyìí asbaha an-nas idha qultu shay'an asbaha an-nasu murshida tóun bá ti sọ̀rọ̀ kan báyìí ayé ọmọ wa gbèkì gbogbo ayé ní ti ń gbé kí pé ìdáyà ti ń bẹ lára yín Ọlọ́run kó ṣe fáwọn náà bàbá yìí ò ní jàsè mọ́ fún yín o ohun tí ọmọ gbé gbọ́dọ̀ yín tá a mọ dúpẹ́ lọ́lọ́run ó ṣe lórúkọ gbogbo ohun tí ń jà wá dàbíyà lórúkọ àáfàá wa tí wọ́n gbé wa dìde wá Samahatu Sheikh Alhaji àgbà tòní Fadilatu Sheikh Mustapha Muhammad Kamaluddin Habibullah Musa Al-Adabi àwọn bàbá ọlọ́run ọmọ sàlékùn dáyà yín o. ẹlẹ́ẹ̀kejì àwa nígbà tí ẹ̀sìn lé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ń darí yín dé bá wa dáadáa tó wá jẹ́ sí pé ìtún dá sí ni okun ara tẹ̀jẹ̀ ara tómi ara ìfọ̀kànbalẹ̀ tágbàlagbà máa ń lò kò ní fi wọ́n yín ṣẹ́jú kan tọ́lùfàtà àìní wàlá àkàlà min dhalik tó dínkù fún kásẹ́jú kò ní fi wọ́n yín bárúkọ láwọn ẹni rẹ̀ awọ́lé ńgbà náà ńgbà tó a ka pẹ̀lú nǹkan tẹ́ ẹ kọ́ wa pé kí bàbá wa Àlàjí àgbà bẹ̀rẹ̀ ilé kéwú lẹ́yìn ìgbà tí wọ́n pò lọ́dọ̀ àáfàá wọn Mọ̀lánà Sheikh Tajul Adabi ní ntaríkà ni pé 1926 ni bàbá bẹ̀rẹ̀ àwọn ọmọ kéwú mi ń bẹ tí wọ́n ti ṣáájú bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá àmọ́ ntaríkà lákọọ́lẹ̀ àwọn ń palẹ̀mọ́ láwa ọmọ kéwú àti gbogbo tí ń jẹ́ pé ọmọ kéwú tí ó fi ara rẹ̀ tì sọ́dọ̀ bàbá wa Àlàjí àgbà àfẹ́ dúpẹ́ 100 ọdún ayọ̀ tọrọ àbáyọ̀ lọ́wọ́ yín ọpẹ́ dúdú là bá lọ́wọ́ yín bọ́rọ̀ bá bùgàdà ẹ pé gbogbo àwọn àfáà dúpọ̀ ẹ bá ń dúpẹ́ ọpẹ́ yìí làwa fẹ́ dá ní gbogbo wa ń fẹ́ rí korí a sì pinnu pé nǹkan kan ò tí ì lè ṣe àyàfi ká déwájú yín àsìkò ń ṣe déédéé gbà tẹ̀sínlé a sì wá àwa ra wọn sálámà bàbá wa Músè wọn wà ń bẹ̀ níjọ́ náà sẹ́kítírì wọn wà ń bẹ̀ àwa a sì mú lẹ́tà wa àtúnwá chairman wa tún pe àwọn dókítọ̀rù Murtala tí bàbá ọba lórin wọ́n sì jíṣẹ́ àwọn bàbá gan fúnra wọn ń gbá náà wọ́n ní kí n pè wọ́n sì jíṣẹ́ wọ́n wá ní ẹ̀sọ́ pé ká mọ̀ bá ètò náà lọ a sì mọ̀ pé gbogbo ń ta bá ti bá lẹ́nu Dr. Murtala anta babu sheikh ni ayyumure atahu min gairi kala yadkhul ila ko se sheu sheu wallahu yahsibuka min nas wala hawla wala quwwata illa billah a fẹ́ kó ọ̀rọ̀ yìí pọ̀ pé ńjọ́ ta wá kí yín káàbọ̀ a sì fẹ́ kó pọ̀ mọ́ wíwá tí bàbá wa Àlàjí àgbà kọ́kọ́ wá yọjú sí kí ló já kó pọ̀ ni pé àgbìgbọ́nú tàn pé bàbá ní àáfàá àgbà máa ń máa wọn lẹ́yìn wọnú ilé yìí kọ́lá wọn sì júwe ibi tá àáfàá àgbà dúró táwọn wàá wà lẹ́yìn wọn kí wọn tó gbàṣẹ máa wọlé bọ̀
bàbá júwe rẹ̀ fún wa pé ọ̀kan kan bí tá àfa mi máa jòkó ni èmi ò wá wà lẹ́yìn wọn tí wọ́n bá wá fún wọn ń yọ̀dà wọn ò wá wọlé. àwọn ń bá ètò náà lọ gẹ́gẹ́ bí a sì fọkàn tiwa sí pé July yìí ni a ṣe pẹ̀lú pé ńgbà wọn ti ní ká mọ̀ náà la wá tẹ̀lé wa la wá báyìí pé ká gbé ọ̀rọ̀ náà síwájú yín ká tó yọjú pé a fẹ̀mí sí July 26 a fẹ́ ṣe fún odidi ọ̀sẹ̀ kan àmọ́ láti 2025 láti bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú pé à ń gbé wàásí káàkiri ilé ara wa a ṣe flag off nínú ọgbà wa Lansaru Islam lójú ayé bàbá wa Alhaji àgbà tàná. àwa ibi tá a tún lọ sí kejì nílé ẹni tó jẹ́ lérí ọmọ kéwà Alhaji àgbà lónìí bàbá wa Kúráńgà ládàbàtà kò ságbà tó tún tẹ̀ wọ́n mọ́ lónìí pé ọkúnlẹ̀ kéwú níwájú bàbá ilé wọn la tún lọ sí kejì adédọ̀ àfa wa ló mọ́tà bàbá wa pọ̀ kági mufti ẹlẹ́ẹ̀kejì fún Ìmáràtì Ìlọrin bàbá àlọ́lọ́ bàbá wa sẹ́kímà làmẹ́ àwọn àfa wa àwọn ń gbé lọ bẹ́ẹ̀ káàkiri gbogbo ohun tí ń jẹ́ ọmọ kéwú ọmọ kéwú fún bàbá wa Alhaji àgbà kọ̀ wá máa ń lọrin nìkan àwọn ọmọ yín tó wà nílẹ̀ Haúsá wọn kóra àwọn jọ wọ́n pín gbogbo wọn sọ́nà méjì àti lọ Kaduna láyé yín tẹ yọ̀dá fún wa lábàpá ní Kaduna bẹ́ẹ̀ la dé Àbújá tá a ṣe mọ́sálásí yín tẹ wá bá wa sí ni Ọlọ́run ó tún wọlé ajọ́ nì náà yóò wọlé pé ẹ wà nínú odò fún almost 5 hours Ọlọ́run sàn yín lẹ́sàn rẹ̀ àwa ń rìn kí ń jọ́nà àwa ń sọ̀kalẹ̀ à ń rìn kí bẹ́ẹ̀ nínú mọ́tò náà lẹ́yìn wà odò ọ̀fun dé ní abájì bábò sí torí ẹ̀ padà Ọlọ́run wọlé àṣẹ rẹ̀ jọ́nà bínú Alhaji àgbà ń ṣe ń dùn sí lórí bẹ́ẹ̀ Ọlọ́run máa bá mójútó ní sí àṣekàn bẹ́ẹ̀ a lọ sí east ní mọ́nì ìdọ̀tí lọ́hùn ní Ẹdó àti dẹ́kọ̀ọ́ Ọ̀ṣun Èkìtì Ògùn kódà ọmọ yín ni ọ̀rẹ́ yín Chief Emola Yusuf àwọn náà ń bẹ́ ń bi tá a ti ṣe ti Abẹ́òkúta láàfin bàbá wa Láké Ọ̀wọ̀ àwọn sàn lọ bẹ́ẹ̀ táwọn Ìbàdàn náà wà lójú ọ̀nà àwa fi gbogbo onísànwì kí ọmọ jásí pé bìdọ́ àtùkùn ròdátì ilẹ̀kùn ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀ okọ yín náà sì là ń jẹ lọ́n pé gbogbo ibi tọ́mọ kéwù bàbá wa mufti alákọ̀ọ́kọ́ tí ò tí ì sírú ẹ̀ ní Nàìjíríà yìí ẹ̀yin lọ́lọ́run fi sọ lọ́rẹ̀ kọrin ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla. àwa fẹ́ ṣe àṣekágbá gbogbo rẹ̀ pẹ̀lú ìfọkànsí wa ní July bẹ́ẹ̀ bá sì ti dákọ̀ Alhaji àgbà tó dákọ̀ àdàbíyà ilé yìí ní ń dákọ̀ kálukú mọ̀ pé bí bàbá bá níṣòro lọ ṣe wá sí káàkiri wọ́n ní bàbá ọba àjẹrìn ó pé wọ́n wà parí wá sí òun síbi ọ̀wọ̀ yìí ń bẹ lára bàbá ẹ má ṣe nǹkan kan fún ilé ọba mọ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ ẹ̀yin náà ni bàbá wa gbogbo ọba tí wọ́n jẹ́ Sókótó Sultanu Sókótó tí wọ́n fi wá ọ̀dọ̀ yín ni wọ́n tẹ̀gùn kò sẹ́ni tí ò wá tí ò ní jẹ́ pọ̀dọ̀ yín là á tẹ̀gùn ó sì wù wá bẹ́ẹ̀ ṣe máa bá wa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àtẹ́wọ́gba yunifásitì tó ṣe sóore tẹ̀ sọ pé bí wọn ò bá gba kẹ́ ẹ jẹ́ chancellor yunifásitì méjì kí ìjọba fọwọ́ mú tiwọn ẹ̀ mú Lansaru Islam. ṣe wallahu ya'simuka minan nas la bẹ́ẹ̀ ṣe ń fowó ṣe sàárà lẹ́ẹ̀fi yìí ṣe sàárà
àmọ́ pẹ̀ ń fi yìí ṣe sàárà fún wa ń wò wá kájà lùbáríkà yìí nínú ìjòkó náà tí bàbá bẹ́ẹ̀ bá ti ń wà ní ìjòkó tí bàbá wa sultan tí wọ́n wà ń bẹ̀ àwọn kan lọ́mọ wọn wọ́n gbé wọn lọlẹ̀ wẹ́ẹ̀sì tí ó sì wà nínú sáráfù wọn pé kọ́lá sultan wà ní ìjòkó wa àwọn ọmọ ìyá wa Karachi ń bàdàn wọn ṣe láìpẹ́ yìí bàbá sultan wà ń bẹ̀ ẹlòmíín náà ṣe àdúpẹ́ ntọ́ bá dáa ìyẹn á pè wọ́n mọ́tẹ́ ẹni ni ká tó pé àwa táwọn tá a tẹ̀lẹ́sẹ̀ yín tá a ní kalẹ̀kùn ká tó wọ bẹ̀ gbogbo àwọn ọmọ kéwú fẹ́ kára àlùbáríkà yín jẹ́ ń bẹ̀ ń wù wá bẹ́ẹ̀ ọba Kano ń wù wá bẹ́ẹ̀ vice president ń wù wá bẹ́ẹ̀ àti gbogbo ohun tó wúwo bẹ́ẹ̀ a ò sì tí ì gbégbèsè lọ bá ẹnìkan ká tó máa sọ̀rọ̀ yìí ẹnìkan ò lè pé a ti rí òun pé òun la wá rán sí àwọn tá a wí tọ́ra gbà pé okùn wa amen bẹ̀rẹ̀ wa ó lókùn dì bàbá ẹ̀yin náà lápẹ́ tí ń jọ́nà ó ti wàá nù tán nù lórí pé ńgbà tá à ń sí Muhammad Kamal-Din yunifásitì ìyóò pa à ń ṣe dọ́bà ńjọ́ náà ni ìtàgbé ọmọdé sì máa kọ̀ǹkan kalẹ̀ tí ó sì máa wà ẹgbẹ́ ní gbígbé pé nǹkan mi ni ẹ lọ tún wá gbàgbọ́ mi ìdarí anóòtì yìí náà àmọ́ rí nínú òtí tiwa ò tóbi ọlọ́run tí ọmọ dúpẹ́ fakana Allahu shakiran alayhi bàbá ń tá a bá wà ní ọ̀fíṣíálì káwa sọ pé lẹ́tà tá a ti mú wá o iṣẹ́ tá a ti rán àwọn aṣáájú wa dọ́kítọ̀ kí àwa náà wá chairman centenary náà society working committee central working committee àwọn náà lọ́mọ yín professor Mashood Jimba dọ́kítọ̀ wa missioner Sheikh Alimi muassasatu Sheikh Alimi silmi wa tanmiya tá a máa dúpẹ́ wọn lọ títí pé ẹ fi ipò náà pé bá ń ti mú president wa tán bàbá wa first Malami Obandoma bẹ́ẹ̀ náà ni àáfàá wa Dr. Professor Ankoribi Hussein Musa Arikeuso Al-Alimi Al-Adabi bàbá wa sẹ́kọ̀ọ́ àdúrà gbà sínú àwọn society working committee president wa lónìí ni Alhaji Abdullahi Tolotolo bàbá wa Professor Alasoni bàbá wa Alálùbọ́sà ni àti bàbá bí ẹ ṣe pé bàbá wa Justice Harun ò sí nlé bí ẹ ṣe pé bàbá wa Damazani ò sí nlé gbogbo wọn ni wọn ò bá ṣáájú wa grand cadi wọ́n ń ṣètò kan ní judiciary ní èní tí wọ́n kọ́lá arosẹ̀ díẹ̀ pé wọ́n ó dé bá wa gbogbo wọn ni wọn ò bá lídìí wa ìjágbà ni ò jẹ́ bàbá wa kúráǹgà ò ṣáájú wọ́n ní ẹ bá mi gbà yọ̀dá ó yẹ kí n wà níwájú yín ni bàbá Sẹ́ríkí Malami ìjágbà ni ò jẹ́ kí gbogbo wọn ò bá kó wà lẹ́yìn láti máa bọ̀ abẹ́ Ọlọ́run fún yín pé ẹnìkan gbé nǹkan kan dé àyín kọ́mọ rẹ̀ rìn kù Ọlọ́run yìí sì fa tó bá ti láníyàn dáadáa ẹnìkan yìí sì kọjá níwájú yín kọ́mọ sóríire gbẹ̀ǹ tí bá wà máa dùn yàn lẹ́nu ní wọ́n bí ànábì pèsè wo ló dáa jù ó ní ìdèkálù sururi fi qulubil mu'min kéèyàn máa fi dùnnú sẹ́mi àwọn èèyàn ló dáa jù ẹ ti gbé èèyàn dìde tẹ̀lé wa lọ mọ́kúá bẹ́ẹ̀ ni ẹ ṣe púpọ̀ bàbá lọ́ọ́ bá ìdálóló lórí pàǹsá ìsìlámù fẹ́ mọ kírun jímọ̀ ẹ ti gbé bàbá sálámà àti bàbá Músè tẹ̀lé wa lọ sí Niger Mina àtàríkù yọ èdè nafsa ìtàn ọmọ rìpíìtì ara rẹ̀ ni kódà bí bàbá bá ń gbérí sókè lónìí wọ́n mọ̀ pẹ́ ń ṣe tàwọn ọlọ́wọ́n mọ̀ wá ṣe tì nínà ṣe
wallahu ya'simuka minan nas la takhaf wala hawla. ọlọ́kùnbó ńlá ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ tó yẹ pé ẹni life patron both Adabiya àti Ansaru Islam Society of Nigeria gbogbo àwọn Adabiya àwọn abáyín pẹ̀lú ìmúra fún centenary celebration wọn nínú oṣù tí ń bọ̀ wá ni wọ́n wá fún wọ́n ti bòyìn gbọ́ tẹ́lẹ̀ wọ́n wá gba àdúrà wọ́n sì wá gba ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ lọ́dọ̀ yẹn ọlọ́run kó bòyìn láti rí kalẹ̀. قال عنك صلاة النبي اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. wọ́n ní bá ń sọ̀rọ̀ pa centenary ọgọ́rùn-ún ọdún nù tí ẹ ti bẹ̀rẹ̀ Adabiya wọ́n wá lè mú àwọn arántí centenary táwọn chair nígbà tí wọ́n ṣe centenary Sokoto Caliphate àwọn lọ́lọ́run ní káwọn jẹ́ chairman centenary Sokoto àwọn ọmọ bí ṣe rí bó ṣe rí. wọ́n ní kọ́dà níjọ́ náà ọlọ́run kó forí jìn ààrẹ wa jọ̀hún Ṣèhù Ṣàgàrí. wọ́n ní bàbá wa Ṣèhù Ṣàgàrí láwọn fẹ́ rí àwọn wọ́n láwọn lọ lè bá wọ́n ní àwọn ní bàbá sí ò sí wọ́n lọ́lọ́run fẹ́ kọ́ àwọn handover fáwọn nípa nǹkan táwọn bá ṣe àwọn nípa kíni. wọ́n láwọn wá sọ fún Ṣèhù Ṣàgàrí pé ìjòyè ọba Sókótó nìwọ ò lè ní handover àgbo tí n bá ń ṣe fún ọ. tí wọ́n bá wá ń sọ̀rọ̀ dynasty Sokoto Caliphate tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ ìjòyè ni wọ́n bọ́ sẹ́yìn ní ọba làwọn. wọ́n ní kọ́dà kò gbé mọ́ wọ́n ní lẹ́yìn làwọn wá ń gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn pé kí ni ń pe ọba Ìlọrin sí kí ló ní wọ́n wá sí kí ni ń sọ. wọ́n lá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dídẹ̀ ní pé kálukú mẹ́tọ́ rẹ̀ wọ́n ní gbogbo nǹkan la ní wọ́n ní yí àwa àti ìmọ̀ tó pé ìmọ̀ wọ́n lọ ń bùn wá nílọrin tó sì pé wọ́n ní ìmọ̀ náà ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ tó wá pé ìmọ̀ náà ni wọ́n tì sọ́dọ̀ wa ìmọ̀ náà lọ bẹ̀rẹ̀ lọ́rin ṣé àálímì ìmọ̀ ni wọ́n ní kò wá sẹ́ni tí ń jẹ́ ṣé àálímì ju ẹ̀yin tẹ́ ń wo àwọn yìí lọ. wọ́n ní dáfà àgbà gbé wá ẹ̀yin náà lè ń propagate rẹ̀ káàkiri bí ó bá sí ẹ̀yin kò sí àwa bí ó sí àwa kò sẹ́yìn Ọlọ́run jọ fi wá tira wa ni. wọ́n nígbà táwọn sẹ́yìn dé láti ìlú èbó wọ́n láwọn pẹ̀lú Aláàjì Nàgódè wọ́n ní iṣẹ́ báwọn ṣe máa sọ fún yín táwọn sì ní gbàgbé àwọn tó máa tún rìpíìtì àsìkò àwọn pẹ̀lú Ansaru Islam Adabiya làwọn tó máa sọ ní ojúmọ́ ni. nígbà táwọn dé ní 1967 táwọn dé sí Nàìjíríà bàbá wa Aláàjì Nàgódè bàbá tó bí dá àmánà tó ní àwọn ni wọ́n pàdé àwọn airport kódà àwọn ni wọ́n dáṣọ sọ́rọ̀ ọlọ́run ọya ìṣó àwọn wá lọ wọ́n láwọn ọ̀lẹ́wù Nàìjíríà àbáwọn ló pẹ́ wùfà wù àwọn kóòtù súùtù nǹkan kan làwọn ní ṣáàtì wọ́n nígbà tí bàbá wa parí gbogbo ẹ̀ báwọn wọ́n ní gbogbo èèyàn dákẹ́ bàbá làwọn fẹ́ sọ̀rọ̀ ntọ́mọ ọba wí àwọn fẹ́ sọ fáyé àwọn fẹ́ sọ sí wọ́n ní kí wọ́n bá wí mélòó làwọn fẹ́ kà
inú mélòó láàkà nínú yín adípèlé wọ́n ní kí làwọn sì sọ tí bàbá fẹ́ sọ̀rọ̀ lé lórí wọ́n ní gbà tán ní káwọn sọ̀rọ̀ káwọn tó ṣàdúrà fún jọ̀mọ́ wọ́n láwọn wá sọ fún wọn pé kí mo á mọ̀ kí ni mọ́ kí wájú yín kí ni máa sọ wọ́n láwọn wá sọ fún bàbá jọ́nà yìí gan ni sí wàhálì mi ẹ̀yin lẹ́ sì ń tanná ẹ̀sìn sáfà àgbà gbé wálẹ̀ yìí ẹ̀yin lẹ́ ń tanná rẹ̀ káàkiri a sì ní sáláì mọ́ máa rìfáàsì ní gbogbo ìgbà wọ́n nítorí pé a fi ń ṣèdúpẹ́ fọlọ́run ni pé oore tó dà wá pọ̀ pẹ̀lú àdàbíyà náà làwọn máa sọ láéláé wọ́n ní gbogbo bí ẹ̀yin bá wà gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀sí àfáà àgbà gbé wá lọ́rin tẹ́ ń tàn káàkiri àwọn ọ̀rá dúró lẹ́yìn àwọn ọmọ wò yín torí ẹ̀yin gan làfáà àgbà tẹ̀ jíkàfọ́ ọgbọ̀n ọmọ wà dáadáa wọ́n lọ́wọ́ sì ní payé rẹ́ wọ́n ní gbogbo ibi tẹ́ bá wà láyé ẹ máa gbayì ẹ máa níyì ni wọ́n ní kí làwọn tó fẹ́ sọ wọ́n ló ní nǹkan ẹni tó ní nǹkan ẹni alámàánà mufti àkọ́kọ́ tí wọ́n á ń sọ lẹ́nu wọn jáde lọ́jọ́ náà lọ́rùn pé ilé mẹ́ta péré ní bẹ̀ ń lọrin téèyàn gbọ́dọ̀ kọjú sí téèyàn gbọ́dọ̀ máa ṣàdúrà púpọ̀ wọ́n wá dákọ̀ lé mẹ́tẹ̀ẹ̀ta ilé àfáà àgbà lè ṣe àálímì wọ́n lé ń bẹnu ilé táwọn ò lè kọjú sí láyé táwọn sì máa ṣàdúrà fún láyé táwọn kà tó láyé àti ilé àfáà àwọn àbí àti ilé tán ti bí àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta àwọn ṣẹ́wò bàbá wa Sheikh Kamaldeen mufti alákọ̀ọ́kọ́ ni wọ́n sọ pé ilé mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́dà wọ́n tó rán wa létí wọ́n tún fà wá àtàǹbọ̀ lẹ́yìn nímọ̀ràn pé ilé mẹ́tẹ̀ẹ̀ta yìí ò ṣe é kọjú aburú sí o ilé tán ti bí ọ ilé àfáà tán ti kọ àti ilé àfáà límìlàgbà wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá tó fi yóò kalẹ̀ wọ́n ní dídì sí àwọn wà bẹ́ẹ̀ ìmọ̀ràn tán fún wa gbogbo wa ń tẹ̀lé pé ilé àfáà límì ò sí dájú aburú kọ nítorí náà 100 ọdún tẹ fẹ́ ṣe nísìnyí wọ́n lọ 100 ọdún wọ́n láwa náà ń ro tiwa ní àyín náà 1830 à ń ro tiwa fọ́gọ́rùn-ún méjì gọ́rùn bicentenary yóò ṣe ṣe ẹ̀yin náà lẹ́sìn fún wa pẹ̀lú ògbọ́ Ọlọ́run wọ́n ní bọ́lọ́run bá ní kó o ṣe ṣe ẹjẹ́ ká sọ pọ́lọ́run ó jẹ́ ó ṣe é ṣe fún wa ẹ̀yin náà lẹ́sìn ṣe àwa náà látẹ̀lé yín inshallah wọ́n níbi ẹ ti fẹ́ ṣe centenary àdàbíyà yìí àwa náà ń ro 100 ọdún méjì tí dínásì ti bẹ̀rẹ̀ tíjọba ẹ̀sìn ti bẹ̀rẹ̀ tí Ìlọrin ti ṣẹlẹ̀ wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n láwọn dúpẹ́ gbogbo yín lẹ́kọ̀ọ̀kan yẹn àdàbíyà wọ́n lẹ́yìn náà làgbà wa ẹ̀yin náà la sì gbọ́kànlé pé bá a bá sùn ẹ̀ ní sentí ọ̀dà níbi tá a fi yín sínú ẹ̀lẹ́ láti bá a yín ẹ̀yin náà ní. wọ́n láwọn kún yín pẹ̀lú àdúrà wọ́n ní gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe ẹ fọkàn balẹ̀ gbogbo ohun tẹ́ ẹ rò pé ẹ fẹ́ rí mbẹ̀ ẹ rí wọ́n ní àwọn fún yín yọ̀ǹda kẹ́ ẹ máa ṣe lọ gbogbo tí wọ́n á ń jẹ́ oore tí máa bí wa Ọlọ́run ó mú wa wọ́n ní gbogbo àwọn tẹ́ ẹ sì lẹ́ fẹ́ pè náà ẹ pè wọ́n àwọn fọwọ́ sí ẹ láwọn làwọn ní ẹ pè wọ́n.
wọ́n náà bá mọ́jọ́ lọ́wọ́ wọ́n náà bá mọ́jọ́ lọ́wọ́ wọ́n náà sọ àgbà náà lọ wọ́n ní yóò sì dáa yóò dùn náà wọ́n ní yóò dáa yóò sì dùn gbogbo ayé yóò sì gbọ́ wọ́n wà wọ́n ní subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin alhamdulillah. Tọ́ wọ́n láwọn kẹ́ yọ̀ǹda àwọn fẹ́ kí á mọ́ náà wọ́n láwọn yọ̀ǹda kẹ́ tó á kí fún. Bismillahirrahmanirrahim. Amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun. Qul amanna billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين ربك رب العزة عما يصفون والسلام على المرسلين. wọ́n lè káàbọ̀ wọ́n lè kó gbogbo àdàbíyà wọ́n lè kó gbogbo àdàbíyà wọ́n lè kó pẹ̀sọ̀ jimba wọ́n lè kó pẹ̀sọ̀ wọ́n lè kó àti pọ̀fẹ́sọ̀ adékewúsọlá wọ́n lè kó pọ̀fẹ́sọ̀ wọ́n lè kó pírẹ́sidẹ́ǹtì àdàbíyà àfùdára kan wàlá dáṣà wàlá ẹ̀sà wọ́n lè káàbọ̀. Ìbàdàn fàjọra yìí ẹjọ́ tí nẹ́sùn láti pé wẹ́ẹ̀dì ọ̀tọ̀ wọ́n lè kó àfáà wa wọ́n lè kó bàbá wa wọ́n lè kó pẹ̀sọ̀ jimba wọ́n lè kó pẹ̀sọ̀ aláṣọ wọ́n lè káàbọ̀ wọ́n lè káàbọ̀.